Amẹ́ríkà ṣàlàyé ìgbà àtohun tí yóò ṣẹlẹ̀ nígbà tí ogun Iran bá parí. Orílẹ̀-èdè Amẹ́ríkà sì ṣàlàyé ìgbà tí ogun tí òun àti Israel ń gbé kọlù Iran pẹ̀lú ohun tí yóò ṣẹlẹ̀ tó lè mú kí ogun náà tètè wá sópin. Orílẹ̀-èdè Amẹ́ríkà ti ṣàlàyé ìgbà tí ogun tí òun àti Israel ń gbé kọlù Iran yóò parí pẹ̀lú ohun tí yóò ṣẹlẹ̀ tó lè mú kí ogun náà tètè wá sópin. Agbẹnusọ fún ilé agbára funfun White House lórílẹ̀-èdè Amẹ́ríkà Caroline Leavitt ló ṣàlàyé fún àwọn akọ̀ròyìn pé ọ̀sẹ̀ 4 sí 6 ni orílẹ̀-èdè Amẹ́ríkà ń fojú sùn sí báyìí fún ogun Iran láti parí tí wọn yóò sì fi bu omi pa gbogbo àwọn ohun ìjà olóró tó ṣòro sí ìkáwọ́ orílẹ̀-èdè Iran àti láti ṣèparun sí iléeṣẹ́ ọmọ ogun ojú omi orílẹ̀-èdè náà. Ó ní ogun náà ló ń lọ bó ṣe yẹ àti wípé ó ń yàwọ́ ju bí àwọn èèyàn gan sí lérò lọ. Ọ̀rọ̀ yìí ní ọ̀rọ̀ tí ààrẹ Trump fúnra rẹ̀ sọ lọ́jọ́ Ajé. Àmọ́ ṣá, ó ní ogun náà kò ní parí àyàfi ìgbà tí orílẹ̀-èdè Iran bá túbà o tó sì jọ̀wọ́ ara rẹ̀ sílẹ̀ láì fi gbèdéke kankan lélẹ̀. Agbẹnusọ fún ààrẹ Trump náà tún sọ wípé ààrẹ Trump náà ni yóò sọ ìgbà tó bá wù ó pé Iran kò lè dá orílẹ̀-èdè Amẹ́ríkà àtàwọn orílẹ̀-èdè aláṣepọ̀ rẹ̀ lágbòdà síná mọ́. Ǹjẹ́ ẹ mọ̀ wípé Iran ń gbìyànjú láti ṣekú pa Trump? Iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè Amẹ́ríkà ló sọ bẹ́ẹ̀ o. Iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè Amẹ́ríkà ti kéde pé àwọn ṣekú pa agbébọn kan láti orílẹ̀-èdè Iran tí wọ́n ní ó gbìyànjú láti ṣekú pa ààrẹ Donald Trump. Akọ̀wé àgbà fún iléeṣẹ́ ológun Peter Hegseth ló kéde eléyìí. Ó ní Iran gbìyànjú láti ṣekú pa ààrẹ Trump àmọ́ ààrẹ Trump ló rẹ́rìn kẹ́yìn o. Ọjọ́ Ìṣẹ́gun ni wọ́n ṣàwárí olórí ikọ̀ agbébọn tí wọ́n gbìyànjú láti ṣekú pa ààrẹ Trump ṣùgbọ́n ó kọ̀ láti dárúkọ ìyẹn síta fún ará ayé. Ẹ̀wẹ̀ lọ́dún 2024 ìjọba Amẹ́ríkà fẹ̀sùn kan ọmọ bíbí orílẹ̀-èdè Afghanistan kan tí wọ́n ní ó lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú orílẹ̀-èdè Iran láti ṣekú pa Trump kó tó di pé ó borí ètò ìdìbò tó gbé wọlé. Ẹ̀ka ìdájọ́ fẹ̀sùn kan Farhad Shakeri ẹni ọdún 51 pé wọ́n gbé iṣẹ́ fún un pé kó ṣekú pa Trump. Ìjọba Amẹ́ríkà kéde lásìkò náà pé àwọn gbàgbọ́ pé Shakeri wà ní orílẹ̀-èdè Iran. Báwo gan ni ìbọn ṣe bá Trump lọ́dún 2024? Àwọn aṣojú mi kòró tó bá iléeṣẹ́ ìròyìn sọ̀rọ̀ níbi ìṣẹ̀lẹ̀ náà dábàá wípé ìró ìbọn yẹn wá láti ilé alájà kan tó wà ní ọwọ́ ọ̀tún síbi tí pátákó tí Trump fi ń sọ̀rọ̀ wà kí ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀. Ọ̀kan nínú wọn, Greg, sọ fún iléeṣẹ́ ìròyìn yìí pé òun rí arákùnrin kan tí ó ń fi àyà wọ́lẹ̀ lórí òrùlé ilé alájà kan níbi ìṣẹ́jú 5 sí àsìkò tí Trump bọ́ sórí pátákó láti sọ̀rọ̀. Ó ní pé òun tọ́ka ẹnítọ̀hún fúnra àwọn sí àwọn tí wọ́n jẹ́ ọlọ́pàá tó wà ńbẹ̀. Ìbọn wà ní ọwọ́ rẹ̀. Ó hàn dájú wípé arákùnrin náà mú ìbọn lọ́wọ́. À ń tọ́ka rẹ̀ fún àwọn ọlọ́pàá àmọ́ ṣe ni wọ́n ń sáré kiri lórí ilẹ̀. À sì ń sọ fún wọn pé arákùnrin náà wà lórí òrùlé pẹ̀lú ìbọn àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ kò yí àwọn ọlọ́pàá. Greg ló ṣàlàyé ọ̀rọ̀. Ó sojú mi kòró mìíràn Jason sọ fún iléeṣẹ́ ìròyìn yìí pé òun gbọ́ ìró ọba ní ìgbà 5. Àrí àwọn ẹ̀ṣọ́ ààbò tí wọ́n bẹ́ mọ́ Trump láti dáàbò bò ó. Gbogbo èèyàn tó wà lójú agbo náà sì bẹ̀rẹ̀ ní kíákíá láti dáàbò bò Trump lẹ́yìn tí ìbọn bá a. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká, ẹ máa fèròǹgbà ìsàbàlà àríwúsí. Ẹ ṣeun bẹ́ẹ̀ sì ń darapọ̀ mọ́ wa. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì jẹ́ kí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì jẹ́ kí alára.
ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.